wáyé 1300 ànábì wáyé ẹ wá máínọ́ọ̀sì ọdún Ọ̀rúnmìlà kúrò nù tànábì yóò mọ̀ fún ọ ní 730 ànábì fi 730 years ó fi ṣàgbà Ọ̀rúnmìlà ànábì ti mú ẹ̀sìn ìsìlámù wá kọ́ Ọ̀rúnmìlà ò tó dé kí ni ìwé tí Yorùbá ẹbọ tẹ́ ń ṣe àti ìṣẹ̀ṣe tẹ́ ń pè wá sí kí ni ìwé tẹ́ fẹ́ fi proof ẹ̀ tayọ odù Ifá tó ní 256 chapters 256 chapters tí odù Ifá nìyẹn mo challenge gbogbo aláṣìṣe oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá mo dẹ̀ ready fún debate mo dẹ̀ ready láti fún bá ti gbé owó kalẹ̀ fẹ́ni tó bá lè win mi lórí ẹ̀ bẹ́ẹ̀ bá lè fi hàn mí nínú odù Ifá nínú ìwé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tó jẹ́ 256 chapters níbi tí ìwé náà ti yanjú bá ti pígún mo ṣetán debate ẹ wá ṣàlàyé bóòlà àti pígún bọ́kùnrin bá níyàwó méjì tó dẹ̀ lọ́mọ mẹ́rin tó dẹ̀ kú báwo ni odù Ifá ṣe ní ká pín ogún ẹ̀ ká pín sí ìyàwó méjèèjì àtàwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin challenge fún gbogbo Yorùbá bẹ́ẹ̀ bá ti lè rí i mú wá tẹ́ ń pè wá pé Fúlàní ni wá ẹni ká má sin Allahu mọ́ Muhammadu ló mú Allahu wá Allahu ti wà kánàbì tó dé lafzullaha ti wà lafzullahu ti wà kánàbì tó dé ìwọ́n lọ wo Quran chapter 71 suratu Nuh verse 13 nígbàtí Nuhu wí lọ tó wí bọ̀ ma lakum la tarjuna lillahi waqara Nuhu àporúkọ Allah ẹni tó bí ànábì Abdullahi lórúkọ rẹ̀ ó ti sàdéhùn pé tọ́lọ́run bá fóun lọ́mọ dórí mẹ́wàá òun máa sọ ẹni tó bí Abdullahi Abdul Muttalibi ó ti sàdéhùn pé tọ́lọ́run bá fóun lọ́mọ ọkùnrin dórí mẹ́wàá òun máa sọ̀kan ní Abdullah ó wá bí bàbá tó bí ànábì Abdullahi lórí ìkẹwàá òun lọ́mọ nàbà 10 lọkùnrin ó dẹ̀ fún ní Abdullahi ti wà kánàbí ó tó dé Uzawa Manatawa Látawa òrìṣà ní gbogbo wọn wọ́n dẹ̀ mọ̀ pé Allahu ni Ọlọ́run Elédùmarè dẹ̀ ń wíhun ipa rẹ̀ ò ká kankan àwọn àríkan ló wá jáde lólóhun bímọ òun sọ ní Allah òun wá challenge gbogbo ayé mo wá wọnú ìtàn ayé kò sẹ́ni tó bímọ rí tó sọ ní Allahu ìyẹn ìwà tó ní challenge tẹ́ fún wa ìwọ bímọ ìwọ babaláwo ọbímọ jáde ọwá ní ọsọmọ ní Allah ẹwà ní pé wọ́n lọ́mọ tó bá sọ ní Allah kò lè pọ́jọ́ mẹ́jọ kó tó kú ọ̀hún kódà lọ lo 100 ọdún kó tó kú ìyẹn kọ́ ni pírọ́blẹ́mù tiwa ìwọ lọ lábẹ́ rẹ lọ fi bímọ ó bá wù ọ lọ pé ní Allah àmọ́ ò lè pé ní la ilaha illallah Allahu tó fún yẹn orúkọ ní majazi ní kẹsẹ̀ hakiki majazi ní kẹsẹ̀ hakiki Allahu kan pè bẹ́ẹ̀ ni in tó sopọ̀ ma ọmọ náà ò tó bẹ́ẹ̀ ìwọ tó bí ò tó bẹ́ẹ̀ generation ò tó bẹ́ẹ̀ torí al-Khaliqu ni Allah al-Musawwiru ni Allah al-Jabbaru ni Allah al-Kabiru as-Samadu alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ẹni tí ó bí mọ́tẹ́nì kan ò bí ẹni tí ó tó gbé tí ò kì í sùn ẹni tó dá nǹkan tí ò sẹ́ni tó lè dá ẹni tó yẹ nǹkan tí ò sẹ́ni tó lè yẹ ẹni tí fúnyàn níyàwó tí ò níyàwó ẹni tí fúnyàn lọ́mọ tí ò lọ́mọ ẹni tí fúnmọ̀ ní mímọ̀ nígbà ọba bí wá ṣe wù ú ẹni tó dá ayé kẹ́nìkan kan ó tó débẹ̀ ó dá omi ó dá sọ́mọ̀ ó dálẹ̀ mo challenge yín ọmọ tó ọbí tó sọ ní Allah kí ló lè dá lafzu láàlọ́sọ̀ kò lè pàfọ́ọ̀mù tá là ń pàfọ́ọ̀mù kò lè ṣe ń tọ́ba tó ní ní ṣe ẹ̀yin tẹ́ ẹ ti ẹ̀ nígò lè ṣe ń tọ́ba tó ní yín ṣe afẹ́ràn Sunday Igboho afàdúrà kún lọ́wọ́ ó ní kó tú àwọn tí wọ́n mú sílẹ̀ wọ́n tú wọn sílẹ̀ pẹ̀lú bí ìdínìlá performance dípò ó ṣe Ọlọ́run kún lọ́wọ́ ni Ọlọ́run ló ní gbígbò ó ṣe kílẹ̀mù pàgbára òun tó tí Allahu bá yọ tó ń jẹ́ kún kúrò lọ́rọ̀ Igboho ó máa lulẹ̀ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó lulẹ̀ àmọ́ dáhùn sọ fún yín ni pé bó ti kílẹ̀mù pàgbára òun tó yẹ tí ọba tó ní mí Allahu jù bẹ́ẹ̀ lọ agbára Allahu jù t'Ọ̀rúnmìlà lọ ó jù t'Ògún lọ ó jù t'Ọya lọ ó dáa náà ẹ̀sọ́ tí Ọ̀rúnmìlà dá fún mi kí